Alhaji, ẹ ti fẹ́ máa jẹun nìyẹn. Ó ní àwọn àdúrà oúnjẹ tó yẹ ká ṣe. Please, repeat after me. Allahumma. Allahumma. Barikilana. Barikilana. Fini. Alhaji, ṣé yín náà mọ̀ rárá ni? I need to speak after me, that's all. These are basic things so you can move. Okay. They are very important. Okay. Let's take a major. Oda, bismillah. Bismillah. Mélòó lẹ ti wá lọ sí Mecca? Mo ti lọ sí Mecca lẹ́ẹ̀kan. Lọ sí Umrah ní ẹ̀ẹ̀mejì. Mecca lẹ́ẹ̀kan, Umrah lẹ́ẹ̀mejì. Every month ni máa lọ sí Umrah o. Every month? Every month ni. Ṣé kò ṣe pé ẹ̀wọ̀n púpọ̀ jù? Ṣé rí bí mo ṣe wà yìí? Kò sí nǹkan tí mi lè ṣe fún ẹ̀sìn mi. I love my religion so much. That's so interesting. Sherry, ká ní bí mo ṣe máa ń lọ sí Umrah ni, ó yẹ kí gbogbo ẹ̀yin mi ti di ẹ̀yin Mecca. Wow. Bẹ́ẹ̀ni. Interesting. In fact, mi máa láti bímọ sí Medina. Gẹ́gẹ́ bí ìyàwó mi náà ṣe bí Ànábì sí Medina. Ṣé kò sí? Aláàjì. Excuse me. Ṣé kò sí mi? No. Medina kọ́ ni wọ́n bí Ànábì àjọ. Mecca lọ bí sí. Alhaji, ẹ ti lè gbàgbé. Medina ló bí Ànábì sí. Ẹ má bínú. Ànábì wo lẹ sọ? Ṣé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lẹ sọ? Ànábì kan náà la ní. Medina ló bí Ànábì sí. In fact, lẹ́gbẹ̀ẹ́ omi sẹ́msẹ́m. Ó dẹ̀ kò sí Mecca. Ẹgbẹ́ omi sẹ́msẹ́m ló bí Ànábì sí. Ó dẹ̀ kò sí Mecca. Okay. Alhaja. Sherry, actually we are here on a date. We can't jẹun ká fún ra better. So ẹ jẹ́ ká jẹun. Sama gist later. Ọlọ́mọ ẹ̀ka nípa tápáyọ̀ lórí. Mo ti bá yín máa bomi sẹ́mísẹ́mí bí Medina tẹ̀ sọ yẹn. Nítòsí bí. Ẹ má bínú sí tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn. Mo máa gbàgbé ara mi. Bismillah. I observe one thing. You do not own a car. I mean, motor ara ẹ̀. You don't drive. Ṣé mọ́tò tí mo rà? Tó jẹ́ pé fọ́tò ni mo fi ń yà. Ẹ wo, fóbíà ni ò jẹ́ máa wa mọ́tò fún rárá mi. Oh, that's cool. Later, you know, you can get driver now. Drivers everywhere. Ṣeré lẹ́yìn Ọlọ́run àti Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Nìkan ni mo trust. Ẹ jẹ́ kí n gist mi. Okay. Ṣeré ní ọjọ́ kan, mo bá gba driver kan fún mi. La bá ń drive rẹ̀. Ló bá di Third Mainland Bridge. Mo bá park. Kí ló ṣẹlẹ̀? Ó ṣàn ṣe ẹni àwọ̀. Kí ni nǹkan tó dé? Kí ni wàhálà? Mo ṣe bọ́lẹ̀ nìyẹn. Àfi gbà! Mọ́tò yìí. Wọ́n náà kò ṣe accident o. Ó bẹ́ sódò ni o. Allah! Ṣé wọ́n bẹ̀ ni? Ní síbẹ̀. Allah náà ni mo pariwo lọ́jọ́ kan sọ. Allahu Akbar. Ni mo bá wò pé kí ni ká ti pè gbogbo eléyìí. Ló bá ní ayé ló ń ṣe o. Ayé ni o, Ọlọ́run ló ní pé mo wọ̀. Nítorí kí nàbà máa sọ. Alhamdulillahi Rabbil Alamin. Wala dolin. Àmín. Àwọn ọmọ ènìyàn láṣàyè dùn. Ayé yìí ò lè. Àwọn ọmọ ènìyàn láṣàyè dùn. Kí ló ń jó ẹ lọ́wọ́ tó lè fi jólẹ̀? Alhamdulillahi Rabbil Alamin. Wala dolin. Àmín. Ìyàwó aláàjì bàtí kọ́ ìyàwó aláàtàmárì. Odò káfẹ́ tí a lórí gúnlẹ̀. Mo tún gbé fún wọn. Ọ̀gá mi, mo ti ń rí jìnnà, mo ti pàdé ọ̀gá mi. Alhaji, èyí tí mo ṣe tó, mo ti fẹ́ máa fèyí ṣe lọ. Tẹ̀ má gbàgbé ọ̀rọ̀ business tájọ sọ. Mo fẹ́ jẹ́ kájọ ṣe àwọn business yẹn, kájọ pa owó. Yeah, speaking of business, some of the cars tí mo rà, so mo wọ́n ti dé. So for the shipping, total cost is about 75 million naira, but mo ti drop 60 million. Wow. So I was just going to ask you, could it be possible kó yá mi ní 15 million? I mean, for 2 weeks, I'll definitely 20 million. Alhaji, ó dé dùn mí gan ni. Ìbájẹ́ ti sọ fún mi láti ìgbà tí mo ti dé o. Nítorí owó ìrọ̀lẹ́ ni mo ṣe send 100 million sí China. Bí ṣe dọ̀dí mi náà sẹ́dọ̀ mi. Bẹ́ẹ̀ni, níbi ìgbà tí mo wà náà, owó kì í ṣe problem. 100 million mo send sí wọn pé kí wọ́n bá mi send ọjà mi wá sí Nàìjíríà. 100 million mo send sí China. Ó dùn mí gan ni. But ẹ má worry. Kò kì í ṣe problem àtọ. Owó kì í ṣe problem gẹ́gẹ́ bí mo ṣe sọ fún mi. Kí bá yín ṣe sí ilé àkàtúntò? Àtúnáwó kì í ṣe. Owó tó wà lọ́wọ́ mi náà ni mo send sí wọn. But ẹ má worry. In another month, tó bá ti send ọjà mi. Mo ní ìdòwò in 2 weeks, ẹni ìdàlódà. 2 weeks? Kò lè bọ́ sí sá. Bẹ́ẹ̀ni. Alhaji. Takula. Ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Mo ti wò ó kéré mọ́. O ní bẹ̀rù Ọlọ́run rárá. Kí ló dé tí ló bá yé ẹ̀jẹ̀ báyìí? Alhaji lẹ̀, ó bí ọkọ mi. Ibi tá a bá dé yẹ ká nọ̀tọ̀ fúnra wa. Èmi àti àtijọ́ àti wùlà wa, owó kan náà là ń ṣe. Owó dẹ̀ ti fẹ́ máa fúnra Ọlọ́run báyìí. Kí ló ṣe tí ló bá yé ẹ̀jẹ̀? Ìwọ, Yorùbá bọ̀, wọ́n ní òwò kì í fún Ọlọ́run tí wọ́n ti fẹ́ máa fúnra Ọlọ́run. Ọmọ bá, ibi tá a bá dé yẹ ká nọ̀tọ̀ fúnra wa.
torí tí ológìnì tó bá pàdé ẹkùn kò sí gírì lẹ́yìn kan fi òwúrọ̀ ra wọn àwọn ti dáwọ́ ni iṣẹ́ tó ń ṣe ilé mi náà ń ṣe èmi náà kàn kọ́pù mọ́ pákéjì fi ṣùgbọ́n náà láàlẹ́ ṣùgbọ́n náà tún lélẹ̀ ta wáyé ọmọba ilé ẹ̀kọ́ ti mọ́ ẹ lọ́wọ́ àwọn oníwà àjọ ṣiṣẹ́ yìí ni fọ́mátì lájọ́ ń lò fúnra wa kí ló ṣe nǹkan àwọn ẹ̀yà kí ni káyé ilẹ̀ tí ní pákéjì kì í jẹ́ ìparọ́ mo dẹ̀ kọ́ ọ̀pá rẹ̀ mi lága ẹ̀tì ni mi mọ̀ tí mo sọ ni tí mo jẹ́ tó ní ọ̀pẹ lójú ẹ̀ ni ìwọ tó ṣàbúrú ṣọ́ọ̀tù tó bọ̀bọ̀ yín ṣàwọ̀lá àbúrò gbogbo ẹ̀ ni ó kí ló ti náà ó dẹ̀ láàrin ìrìn àti ẹ̀ṣẹ́ bí àdékíbla ṣe kíbla kọ́lé sílẹ̀ wọ́n gbọ́ ọmọ nígbà ìwọ tó kò sí lọ ṣọ́ọ̀dẹ́ mílíọ̀n sẹ́yìn bí wọ́n ṣe lágbà tó débi òjò fún rẹ̀ síta ó ṣú ọ̀fun mi láyè tó bá yọ fún ẹ̀rọ bàbá àdéhùn àlá rẹ̀ kí lè ṣe ẹ̀ mo yẹ eyín lẹ́nu tó gbé mi lára ṣojú ń dùn ẹ̀ bàbá mi ń lọ mẹ́ka ni o mi ì dé múra ni o fọ́mátì ni mo kà á nù ìwọ náà mo pàṣẹ ọ̀gá gbárí sáà ṣàbíjà ni lọ́wọ́ adé bí o ká múrọ́ kalẹ̀ mú kalẹ̀ látọ̀sán bóyá wà ìwọ péré ní àlájá olóòlù lọ́mẹ́ta irọ́ bá yí ẹ̀jẹ̀ o òbí táìmì òní ọ̀sọ̀ọ̀sẹ̀ ló ń lọ sí múra oṣooṣù ló ń lọ sí múra ó gbé síra wọ́n bí mọ̀mọ́ sí mẹ́ẹ̀dínà nítorí mo kí mẹ́ka òbí sí èmi tí mo jẹ́ kíní kan mo gbá ní sàṣìmọ̀ mọ̀ débẹ̀ ìwọ pé wọ́n tó káfátì àti bóyá mo fẹ́ dùn ẹ̀wò èmi àti ẹjọ́ tó káfátì àti ìbẹ̀rẹ̀ yá bísí mi lára mọ́ ìròyìn ara mọ́ ìròyìn wọ́n ti sọ̀rọ̀ kí ló tẹ́ ara mọ́ ìròyìn kára mọ́ òṣì ló parọ́ àbọ̀dọ̀ rẹ̀ kọ́ni scott ọmọ bá mọ̀ pẹ̀lú àfihàn ibi tó wà ní ọ̀sán àpàtì ẹ̀ mo kó fún ìwọ̀n mo sẹ́ẹ̀tì ẹ̀ ní location pẹ̀lú ẹ̀ mo sẹ́ẹ̀tì ẹ̀ ní mọ́tò òtayẹ̀ mi kọ́ mo ní dẹ̀ngẹ̀ pósì tó kó ṣe ìwé mọ́tò ṣùgbọ́n awúláwọ̀ ní ṣe research lọ ṣó mọ́tò mílíọ̀nù ó lè ṣe kọ́kọ́ okùn amúrókalẹ̀ ó tún wá parọ́ ìwò ó bẹ̀rù ọlọ́run ní ọ̀rọ̀ bínú kọ́ mi bínú wá wo bí ọmọ bá torí ìgbà mi ilé ayé àkọọ́lẹ̀ ṣàgbà gbogbo ọlọ́run ti lè kọ́ kó máa ṣáájú mi lówó ó pọ̀ síbi kò pàdé máa yé tó máa fà á lọ́wọ́ sókè tó máa gbé sínú ọlá jọ ọkọ mi má gbàgbé mi àti di business partner máa ṣe wá ọ̀dà ìgbẹ́lẹ̀ wà dùkú mi wá sí ẹ̀ ṣùgbọ́n fífẹ́ lẹ́mí kún péré ẹ̀ mọ́ kí ló ń gbọ́ mi àwọn amọ̀nà nídàkejì ó lè jẹ́ mẹ́rin máa pàdé máa yé tó máa fà lọ́wọ́ sókè èmi náà mú ẹ mọ́ra bó lè ṣe wà material ni ẹ ọlọ́run fi rọ́rùn ẹ̀ lọ́rùn ní ilé ayé tó wà tó bá rí ẹ̀dá tó pa lójú ẹ̀ lọ tó bá mi sún ẹ̀ máa sọ wọn lọ́yà àmì ò natural ni yóò lẹ́mú lọ irú yẹn gbé ẹ̀gùn ọmọ rọ́pà ọkọ mi má bínú kí lórúkọ ẹ̀ gangan. alájẹ ẹ má wọrí ẹ jẹ́ kí n máa lọ kò gbè mí bí ìyẹn kò má gbè mí bí. àwọn máa gbé ẹ o mọṣẹ o bá ti wá gbé ẹ náà mo gbé ẹ débẹ̀ máa jẹ́ kó gbé mi náà má gbé mi ti sẹ́gbẹ̀ kan jẹ́ kó tó gbé ọtún yẹ gbégbé ni of course ọmọ ògbóró ẹ jẹ ọmọ ògbóró ni má tún. ṣe rí Alhaji Ṣọlá tẹ̀ ń wò yìí nọ́mbà 1 ni wọ́n nínú àwọn contractors tó wà nílẹ̀ yìí. Alhaji Ṣọlá wọ́n máa mọ iṣẹ́ ni wọ́n mọṣẹ́ wọ́n dẹ̀ mọ yẹn wọ́n wà connected. ṣẹ́rí ẹ jẹ́ kí n ṣọ́ọ̀kì yín ṣé lè bílí pé Alhaji ni wọ́n kọ́ Aso Rock l'Abuja àwọn ni ẹ jẹ́ kí n ti wá ṣọ́ọ̀kì yín again Alhaji ni wọ́n gbé contract Third Mainland Bridge fún Alhaji ò wà ráyè wọ́n busy gan wọ́n á pè ọ̀rẹ́ wọn Julius Berger ìwọ náà gba ilé iṣẹ́ wọ́n jẹ́ kí n sọ secret kan fún yín láàrin mi àti yín ni mi ní kẹ́ lọ sọ fún yín mi o Alhaji ni Julius Berger nípa pèpè ọ̀rẹ́ mi wá put me through àwọn nǹkan tí mi mọ̀ báwo ni àwọn bàbá wo ló ṣe ń ṣe Alhaji gan ló tún wá níta báwọn manage ẹ̀. Alhaji yìí fọ́ nìkan ẹni wọ́n dùn. ayé ló kún ṣe pé mo sọ̀rọ̀ lásán mo serious o mo sọ̀rọ̀ eré ẹ dúró ná ṣé wọn Alhaji wà fẹ́ ń wò yìí ìgbà tí wọ́n fẹ́ tún kàbá kọ́ Alhaji ni wọ́n pè o Alhaji. oyin ẹ̀sán pàmì lọ́fọ̀ ọ̀fọ̀ ẹgbẹ́ kàbá yìí. Alhaji ṣe rí Alhaji ti wà ń bójú ó ti ń bójú humility yìí náà ni wọn ò láì kọ́ máa pariwo ara wọn bọ̀ ṣe rírò èmi tí mo jẹ́ ìyàwó wọn èmi máa pariwo Alhaji torí wọ́n ní town Alhaji. ẹ jẹ́ kí n ti wá sàn kankan fún yín ìgbà tí wọ́n fẹ́ renovate sàárẹ̀ Ànábì Alhaji ni wọ́n pè. Muhammadu Rasulullahi sallallahu alayhi wa sallam. It's so good. Gbogbo mọ́ká mọ́rọ̀rọ̀ àlìjáná ilé ara mọ́ká yìí láàájú. Ṣẹ̀rí nọ́mbà 1 ni wọ́n o. Nọ́mbà 1 ni wọ́n. Kò sẹ́lẹ̀gbẹ̀ wọn. Alhaji. Astagfirullah. Subhanallah. Alhamdulillah. Alhamdulillah. Mashallah. Ìjọba dé báyìí. Ibi kẹ́ sanwó lóko. Gbà wọlé máa sẹ́ńdọ̀ owó. Kò lè pẹ́ rárá títí 7 PM owó yẹn máa wọlé. Nǹkan tí mo fẹ́ gbọ́ gangan nìyẹn. Ṣé rí àwọn young couples bíi tiyín báyìí? Ó yẹ kẹ́ máa bá rú Alhaji dòwò pọ̀. Torí olóríire l'Alhaji, wọ́n dẹ̀ máa kórìíre wọn ẹ̀yin náà. Nọ́mbà 1 l'Alhaji. Nọ́mbà 1 Alhaji Ṣọlá. Alhaji, in fact, má parọ́ fún yín. Nítorí Alhaji, contract mi ti dá sí mi. Alhamdulillah. Ẹ ṣé mo dúpẹ́. Alhaji ṣẹ́gbọ́n nǹkan tó sọ. Àmàlẹ́ tí owó tí a mọ̀ ọ́ oníwàjẹ́. Congratulations, ẹ kú oríire. Ẹ kú oríire pẹ̀lú olóríire o. Alájára mọ́. Alhaji. Jọ ẹ̀mí ló ni mo pè ẹ́. Ẹ̀mẹ́ta lẹ pè mí Alhaji. Alájára mọ́ òun parọ́ o. Òun pa dúró gbérù mi nù rọ́. Òun pa yàgò lọ́nà fi sùn nínú rọ́. Òun pa
fọ́tò nínú rọ́ kíde ó dẹ̀ pàdé rọ́ bẹ́ẹ̀ fáwọn kọ́sọ́mà tí mo wà láyé tí mi ò ti kù irọ́ yìí ti pọ̀ ju alájà. Alájì irọ́ mélòó náà ni mo ti pa àti wípé àwọn irọ́ kan wà tó ní ládá kò sí nǹkan tí mi ní ṣe láti fi make sure pé ẹ secure iṣẹ́ yẹn. pẹ̀lú ńláńlá. ẹ rí pé ọmọkùnrin yẹn kan sọ pé torí tèmi ló ṣe máa fún yín níṣẹ́ yẹn. ọ̀rọ̀ Mẹ́kà ni mo sọ ṣé ní ìlú Mẹ́kà yẹn ìlú tó dáa gidi ni o àgàgà fún gbogbo mùsùlùmí tó lóun bá kádàrá tó fún láǹfààní àti débẹ̀ torí ìròyìn táwọn ojú bá o àfi kéèyàn fojú ẹ̀ báyìí kó gan ní àfijẹ́. bàdé bẹ́ẹ̀ ló máa sọ. bẹ́ẹ̀ ni bàbá ọkọ mi kò sí rọ́ńbẹ́ nítorí ẹ̀ lèmi náà ṣe máa ń lọ ní gbogbo oṣù every month ni mo máa ń lọ. alájà Mẹ́kà every month àwọn tá a jẹ́ jẹ́ títà káwọn èrò lọ́gán kì í lọ lóṣooṣù ṣé ní ṣọ́ọ̀bù ń bẹ̀ ni. ṣẹ̀rí ibi tí mo fẹ́ràn Islam dé nìyẹn. ẹ jọ torí Ọlọ́run darí àbúrò mo kàràmù náà ló ṣe ń lọ́jà àwọn èèyàn sí àbí. alájí ibẹ̀ náà ni àmọ́ fẹ́ẹ́ tágbára ẹ̀ bá gbé ṣẹlẹ̀ àwọn tí agbára wọn bá gbé mú kàràmù àti láwọn hòtẹ́ẹ̀lì kékeré tá a máa gbà fún wọn. ṣẹ̀rí side Bromley lèmi máa ń dé sí tèmi. Bromley kẹ. bẹ́ẹ̀ni. alájà London ni mo mọ̀ tí Bromley wà kò sí Bromley kankan ní Mẹ́kà. bàbá ọkọ ẹ lè máa mọ̀ ó wà ní Mẹ́kà Bromley wà ní Mẹ́kà but wọn publicize ẹ̀ ó kàn wà fún few people bírú àwa ìbá wọn máa ń rìn sẹ́ẹ̀bẹ̀ fún wa ní bírú àwa. wọ́n ṣe pamọ́ fún mi. bẹ́ẹ̀ ni wọ́n ṣe pamọ́. Lámọ̀tù. Alájì tutù ṣọgbọ́n ice water kẹlẹkẹlẹ o. bẹ́ẹ̀ ni Alájì. sọ́dọ̀ alábí kẹrin. sallallahu alaihi wasallam. àfikọ́ ló wá sàánú wa nínú ìrọ̀lú ilé wa yìí. torí òjò tí òsùn ti ń rọ̀ yìí Ọlọ́run ló mọ gbogbo ẹni tí ó pa tán. ìyàwó tí mo fẹ́ fẹ́ sílé rèé. àmọ́ ìlú wo ni ẹ. ọmọ Ìlọrin ni mí sà. ṣẹ̀rí ọba Ìlọrin èmi àti ẹjọ́ lọ school ni o primary school àjọ lọ ni in fact childhood friend mi ni very close friend. alájà Alájì. ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó yé mi o ọba ìwé yẹn sọ ọba àná ni àbọ̀bẹ̀ ni. ọba tó ti wà láti gba ìwáṣẹ̀ náà ni láti gbà tí Ìlọrin ti jẹ́ Ìlọrin. bẹ́ẹ̀ ni. Lámọ̀tù. Alájì. alájà Alájì. àti kẹ́ ṣe sùúrù ọ̀rọ̀ iṣẹ́ tìrẹ fi ẹnu pè kékeré báyìí ancient of days alájà kí ẹ ti wáyé ni ẹ ti wáyé nígbà kan kẹrẹtẹrẹ tẹdí wájú lọ primary school. àbúrò mi jọ torí Ọlọ́run má dára ẹ láàmú. Lámọ̀tù. Alájì. ó dẹ̀ bẹ̀rù Allah. Lámọ̀tù mo fẹ́ kó o bẹ̀rù Ọlọ́run kó o rántí ọjọ́ kan tó máa kú ẹ̀ ló sáré. Lámọ̀tù irọ́ tó o máa pa tó máa di pé tó o bá kú tó o bá dàgbàdàgbà tá a bá fẹ́ sí ẹ tó tó máa rọ̀ kó o sì máa pàkó rọ bẹ́ẹ̀. Alájì. Lámọ̀tù ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Lámọ̀tù subhanallah Lámọ̀tù. Alájì. mo rántí ìwé orin fún mi la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Lámọ̀tù òun pa jágbàjàgbà irọ́ òun bá fò ó òun lọ kíde alájì kí mo ṣe. Alájì mi kì í parọ́. ọmọ ìyá wa kí mi ò lè fi lọ́bọ̀ wọn lọ́wọ́ yó. alájì yóò parọ́ fún mi o èmi gbádùn wọn kò lè ta tẹ́lẹ̀ mi ẹ fọlẹ̀ mi gbádùn àdàtú mama. o bẹ̀rù Allah Rámọ́ dìde. Alájì. Rámọ́ ni ò dìde o Rámọ́. alájì Allah a'udhu billahi minash shaitani rajim. alájì àti.